Welcome to the Tales and Tales with the Homido Italy. On this episode, we'll be speaking about storytelling. And on the episode of storytelling, I bring to you this juicy story. I know many of us would have read about this story, maybe in our secondary school, our uni days, or peradventure in our primary school. But yeah, I'm bringing you back to our history. Ìtàn wo tẹ̀ ń wá tẹ̀ ń porí ẹ̀ dáná. Mo sọ̀rọ̀ nípa Egun Aláré. Láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Láwì Ògúnníran, mo bẹ̀ láti apá kìíní ní ọba ìkàlẹ̀. Ọ̀jẹ̀lárìnọ́ká àti Daṣọ̀fúnjó. Nígbà àtijọ́, Egun Aláré méjì kan wà ní òkè o. A kò mọ̀ bí àtijọ́ ni tàbí èyí tó wà báyìí lónìí. Nílẹ̀ ìjọba Aláàfin Ọ̀yọ́, ọ̀rẹ́ tímọ́tímọ́ sì ni àwọn méjèèjì. Orúkọ ìkíní á máa jẹ́ Ọ̀jẹ̀lárìnọ́ká, tí kejì á sì máa jẹ́ Daṣọ̀fúnjó. Ó ṣe ní ìgbà kan, Ọ̀jẹ̀lárìnọ́ká gbọ́ pé ààrẹ irúndọ́ pípa kò wọ́pọ̀ ní apá ìlú kan. Ó sì rò pé bí òun bá lọ pidán fún wọn níbẹ̀, ọwọ́ òun yóò bá ẹrù. Nípa bẹ́ẹ̀, ó pinnu ní ọkọ rẹ̀ láti lọ sí ìlú kan náà dandan. Kí Ọ̀jẹ̀lárìnọ́ká tó máa palẹ̀ ìrìn àjò náà mọ́, ó fi lọ ọ̀rẹ́ rẹ̀ Daṣọ̀fúnjó. Ó sì gbà níyànjú pé kí ó jẹ́ kí àwọn dìjọ lọ sí ìrìn àjò náà. Ṣùgbọ́n Daṣọ̀fúnjó sọ fún wípé òun kò lọ nítorí pé ìdíwọ́ ilé tí ènìyàn kò gbọdọ̀ fi sílẹ̀ lọ sí àjò pọ̀ fún òun. Ó wá gbàdúrà pé kí Olódùmarè ṣọ́nà ṣàmọ̀nà ọ̀rẹ́ òun kí ó lọ rí kí ó sì lọ rí. Lẹ́yìn àdúrà yìí, Ọ̀jẹ̀lárìnọ́ká sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé òun yóò tún dé ọ̀dọ̀ rẹ̀ kí òun tó lọ sí àjò náà. Ó sì dìde lọ sílé rẹ̀. Bí ó ti délé ni ó sọ fún àwọn ẹbí àti aládùúgbò rẹ̀ nípa ìrìn àjò náà. Ó sì tún sọ fún ìyàwó kan ṣoṣo tí ó ní pẹ̀lú. Ìyàwó rẹ̀ náà tí a pè ní Ìyá Àdùnní tí ó lóyún sínú ní àsìkò yìí. Bí ó ti sọ fún wọn tán ni ó bá palẹ̀ mọ́. Bí Ọ̀jẹ̀lárìnọ́ká ti palẹ̀ mọ́ tán, ó padà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ Daṣọ̀fúnjó láti lọ dágbére fún un. Nígbà tí ó dọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ó sì dágbére fún, Daṣọ̀fúnjó bá dámọ̀ràn dáadáa. Ó sì wí fún ìwọ ọkàn díẹ̀ tí mo mọ̀ tí a ṣe fi ṣe ọkùnrin. Ṣùgbọ́n kí Ọ̀jẹ̀lárìnọ́ká tó kúrò nílé ọ̀rẹ́ rẹ̀, ó bẹ́ẹ̀ kí ó ṣojú ṣẹ̀rí fún òun nípa títọ́jú aya kan ṣoṣo tí òun ní tó sì lóyún sínú títí yóò fi padà dé wálé láti wá mú lọ bí àjò tóun lọ bá dára. Daṣọ̀fúnjó gbàdúrà kí Ọlọ́run jẹ́ kí àjò náà dára fún un. Ó sì ṣèlérí pé òun yóò máa bá ṣe bí tí ó ti yẹ fún ìyàwó rẹ̀. Ṣùgbọ́n ó tẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ náà létí pé kí ó má gbàgbé ilé o. Pàápàá kí ó rántí irú ipò tí ìyàwó rẹ̀ wà pé ó lóyún sínú. Kí ó sì títorí èyí tètè wá bẹ ilé wò bí ó bá dàjò tán. Lẹ́yìn èyí, Daṣọ̀fúnjó sin ọ̀rẹ́ rẹ̀ sọ́nà. Nígbà tí wọ́n rìn díẹ̀, wọ́n bọ́ra wọn lọ́wọ́, oníkúlùkù sì bá ọ̀dọ̀ tirẹ̀ lọ. Nígbà tí Ọ̀jẹ̀ délé, ó tún pe ìyàwó rẹ̀, Ìyá Àdùnní. Ó sọ ìdí tí òun fi lọ sájò fún un pé àìríṣẹ́ tó ń bẹ nílẹ̀ ló fà á. Ó sì ṣèlérí pé bí òun bá ti dé ìrìn àjò náà, tí òun sì rí àyè jókòó tán, bẹ́ẹ̀ ni òun yóò wálé wá mú kí ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ kí ó tó pé. Ó tún sọ fún pé pẹ̀lú ọ̀rẹ́ òun Daṣọ̀fúnjó yóò máa wá bẹ̀ẹ́ wò nígbàkúgbà. Tóun tẹnu ẹ̀ ní Daṣọ̀fúnjó náà wọlé. Òun náà wá rí àti lọ ọ̀rẹ́ òun ni ó bá gba tọkọtaya dá sí ọ̀rọ̀ wọn. Ó ní àjò tí ọ̀rẹ́ òun lọ yìí jẹ́ láti lọ bẹ ilé wò ni. Ó ní láìpẹ́ yóò padà wá mú ìyàwó rẹ̀ lọ. Ó wá kí ìyàwó rẹ̀ náà pé kí ó má nìkan nítorí òun yóò máa bẹ̀ẹ́ wò ní ìgbàkúgbà. Ìyàwó náà sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Daṣọ̀fúnjó ọ̀rẹ́ ọkọ rẹ̀. Lẹ́yìn èyí ni Ọ̀jẹ̀ fún ìyàwó rẹ̀ ní owó díẹ̀. Ó sì gba àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ìlọ́yà oníbodè àpòmù. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọmọ náà yí òkè tí òun èlò ìpadà wọn wá sínú rẹ̀ sóde. Wọ́n tárù, wọ́n sì ń tẹ̀lé ọ̀gá wọn. Daṣọ̀fúnjó àti Ìyá Àdùnní ìyàwó Ọ̀jẹ̀ sì wọ́n sọ́nà díẹ̀ kí wọ́n tó padà. Bí wọ́n ti fẹ́ padà ni Ìyá Àdùnní wo ìpàkọ́ ọkọ rẹ̀ lọ. Ó sì fèsà kì í ní 9-10. Ó sọ pé ibi tí a máa fi àgbàdá ètò ìní òsì nìyẹn. Tó bá dọjọ́ mẹ́jọ ká máa tẹ̀síwájú. Ire o. Tales and Tales with the Homido Italy.